tó bá jẹ́ pé inú ìgbẹ́ ló pa sí ó ní àwọn tó bá pààyàn fi ráre pípọ̀ torí tí ò bá sọ gbogbo iye ní ẹni tó pa ẹ̀mí rẹ̀ ò ní bọ́. ẹ̀mí yìí ò ní jáde. oríṣi àwọn nǹkan ní máa ń fa gbogbo eléyìí ṣùgbọ́n táyé ìsìn ti pé afẹ́ lówó ni tí àṣetá nísìnyí ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ké àti gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ nínú mọ̀ Ọlọ́run oríṣi ọ̀nà méjìlá tó máa ń pààyàn ẹlòmíràn pa nítorí ọ̀dájú ẹlòmíràn pa nítorí pé ó gbowó lọ́wọ́ èèyàn ẹlòmíràn pa nítorí pé wọ́n bẹ̀ pé kó bá wọn pa á ṣùgbọ́n ẹni tí ó rìn ẹni tó ní kó bá ń pa èèyàn tó pa ẹni tí tó bá nìkan pa èèyàn nígbà tí kó bá dé ẹni tó ní kó bá ń pa ò ní sí ń bẹ̀ nípa pé ẹni tó ní kó bá ń pa èèyàn òun ó jẹ́ ìyà tiẹ̀ tó tún yàtọ̀. القرآن لا يغرنكم تقلب الذين كفروا في البلاد ìdólówó ògìgì mímọ́ ọkọlé mọ́tò ńláńlá oríṣiríṣi tí ń lọ nínú ìlú láì ṣiṣẹ́ kí ni àṣírí ẹwà àwọn ará bí yìí àṣírí ẹwà tó ń wà mọ́jì ó tàn ọ́ jẹ. Mata'un qalilun. Ọlọ́run ní ẹni tí ó pààyàn tó lówó ọdún mélòó ló fẹ́ lò lẹ́yìn ìgbà tó lówó yẹn ìgbádùn gbà díẹ̀ ni summa ma'wahu jahannam lẹ́yìn iná Ọlọ́run ní jahannam sẹ́rí jahannama ó ní àpapọ̀ orúkọ tó pa gbogbo náà Ọlọ́run pọ̀ kí wọ́n tó máa sọ kálukú olórúkọ tiẹ̀ bí àwọn ẹ̀dẹ́ nìyẹn sáà ṣe ń jẹ́ nọ́ọ̀sù bẹ́ẹ̀ ni Jahannama náà jẹ́ oríkì ló jẹ́ fún náírù tí gbogbo iye ẹ̀dẹ́ nìyẹn ibẹ̀ wọ́n ti wá ń yọ sọ kálukú olórúkọ tiẹ̀ tí wọ́n fi aṣọ méje yòókù. Bí ìsàlẹ̀ mẹ́ha. Ọlọ́run ní àwọn mọ́tírasì tí ń bẹ ń bẹ Ọlọ́run èmi tí mo dá mo bú. Allahu Akbar. afákéwú. لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها. Ọlọ́run wa ní ṣùgbọ́n àwọn tí wọ́n bá páyọ̀ Ọlọ́run ayé tí wọ́n gbogbo eríṣiríṣi ọgbà àdẹ̀rà ni wọ́n ó dé wọ́n ó rìn káàkiri pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ara kí wọ́n tó wáyé pé ayé tiẹ̀ ní. eléyìí nùsùlá. min indillah. eléyìí ní máa jẹ́ pé èèyàn lọ bìkan ó sọ̀kalẹ̀. ó rúre ó sọ̀re tẹ́wọ́n ní kéèyàn ó rire kó sọ̀re nùsùlá. min indillah. وما عند الله خير للأبرار. ìdí wa ń bẹ fún ẹ̀dá lẹ́yìn kó sọ̀kalẹ̀ fẹ̀yàn rí Ọlọ́run ló mọ̀. وما عند الله Ọlọ́run ló mọ̀. dídá àti mi pé èèyàn rúure ó sọ̀re lẹ́yìn kó sọ̀re oore tí ń bẹ ń bẹ fẹ̀yàn rí èmi mọ̀ mọ̀. وإن من أهل الكتاب. نعم أدو هنا يعني الكلام مفيد. ọ̀rọ̀ yìí Ọlọ́run ló sọ ẹ wá fún ọ̀rọ̀ yìí ẹ fi mọ Al-Qur'ani ṣe rí àwọn ẹyọ kan tí wọ́n lọ di ẹlẹ́sìn kejì tí wọ́n ń jẹ́ pásítọ̀ tí wọ́n ń ṣe ẹgbẹ́ kìnìyàn kékeré ni wọ́n jẹ́ nínú gbogbo
àwọn tí wọ́n ń bọ́ sínú Islam nínú gbogbo ẹgbẹ́ ká má sọ tòkèrè sẹ́mi pé gbogbo orú àwọn China gbogbo Amẹ́ríkà àwọn France àwọn Russia gbogbo wọn sẹ́mi pé mùsùlùmí ò sí ń bẹ̀ rí àwọn mùsùlùmí tí mẹ́lẹ́ Amẹ́ríkà nísìnyí ẹ̀rù rẹ̀ ń ba Amẹ́ríkà pé bóun ní nǹkan lọ yìí àsìkò tí wọ́n ti ẹ̀rọ wípé mùsùlùmí ó lẹ́yìn ó ní September 11 tí wọ́n mú àwọn èèyàn tí wọ́n ń pa gbogbo kíní kan síbẹ̀síbẹ̀ èyí ló tún wá sílẹ̀kùn gbígbà sílámù ọmọ Amẹ́ríkà pé àwọn tí wọ́n rí bíjọba rẹ̀ yìí ṣe tó má ṣe le tó bí wọ́n ṣe ń fi ìyà jẹ àwọn èèyàn tó tí kálukú tó wá ń sọ pé òun gbà sílámù ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan yẹn òdodo ni. Allahu Akbar. ti bẹ́ẹ̀ nù bẹ́ẹ̀ ni Russia bẹ́ẹ̀ ni France bẹ́ẹ̀ káwọn China ní nǹkan bíi 30 years tá a lọ sí nadewatu Turki Sofiya ní Fásì ní ṣe Tijani ẹni tó jẹ́ àlefa ṣe Tijani China wákàtí kan lè ṣe wá sí ọgbọ̀n ọdún nìyẹn o àbí kó lé díẹ̀ torí ọdún yìí náà bí akéwì yìí Fásì yẹn la lọ onúwòfin sí bí kó mẹ́ Allahu Akbar. torí ó kú ọ̀tún la ìṣe òní Fásì yá wọ́n ní kò mú ní ìkómọ ní kọ́mọ máa kó rẹ̀. ọmọ náà ló ti wá dàgbà yìí. Allahu Akbar. níjọ́ náà lọ́jọ́ náà. ẹ wo iye ọdún yẹn sẹ́wù Ṣáínà wákàtí kan lè ṣe wá sí tó sọ nípa ọ̀rọ̀ Súfì. Allahu Akbar. àrírú ẹ̀ rí Lárúbáwá ni o. Allahu Akbar. ó dẹ̀ wá pẹ̀lú àwọn èèyàn. tí a bá wá tó bá jẹ́ pé bíi London àbá Amẹ́ríkà lẹ́wà tí a bá wá wo àwọn Channel tó jẹ́ àwọn Ṣáínà tó bá dijọ́ Jímọ̀ àwọn tó há Kùránì jù lágbàáyé nísìnyí àwọn ọmọ Ṣáínà àtọmọ Russia ni. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. ni hiha efusa mutikina. ẹ wá wo gbọ́tọ́lọ̀ ń ti sọ ọ̀rọ̀ yìí ẹ wá wo tá a fẹ́ kíní sìn ọlọ́wọ́ ni wà inna min al-kitabi ọlọ́ni wàláyì wà inna laman yu'minu billahi min al-kitabi ọlọ́ni mo búra ipò jẹ́ pé dájúdájú yóò wà nínú gbogbo àwọn ògbúùkù ẹlẹ́sìn míì tí ó máa bọ́ sínú Islam. wa inna laman yu'minu billahi min al-kitabi Allah ní nígbà tó jẹ́ pé kò ní kíkájú ọ̀rọ̀ Ìsìlámù ní pé à ń pa nìkan gbogbo àwọn èèyàn kálíkì àmọ́ tó dé gbogbo ẹni tó lọ́n bá ní kò ní wọ náà yóò padà voluntarily sínú Ìsìlámù. Al-Qur'ani ó kọ́kọ́ fi ṣe nóòní tàwùkìdì ó fẹsẹ̀ yìí nílẹ̀ ó ṣẹ̀ wá lọ lo láàmù kásámù lókè. wa ma unzila ilaykum. wa inna laman yu'minu billahi min ahli kitabi. àbí àtúndà àánú àyìn ló gáwí àbí ọ̀rọ̀ yóò gẹ́ lójú ni ó kọ́kọ́ lo núùnì ti tàwùkìdì ó sì wá lọ lo láàmù ìbúra tó tó wá mú ti ẹnì kọ̀ọ̀kan jáde wà inna
làmán wàláyì ẹnìkọ̀ọ̀kan fọlọ́ntìrìlẹ̀ ẹnìkọ̀ọ̀kan yuminu billahi minal kitabi wà kódà tí yóò gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo iye ń tà tó bá gbàlùkù wà náà gbọ́ yóò tó gbàdí sí gbọ́ yóò gba fòwúrẹ́ gbogbo. àbí ẹ̀rí àárín yẹn ni. wọ́n máa ń wùsílẹ̀ ilé ikú gbogbo ń tà sọ̀kalẹ̀ fún Al-Qur'an nìkan kọ́ ni yóò gbà dísì náà yóò gba fùrúwà yóò gba gbogbo àkàm gbogbo ẹ̀ ni yóò gbà. وما أنزل إليه خاشعين لله. yóò sì gba ntí àwọn tàṣọ fún wọn tàṣọ kalẹ̀ fún wọn tó jẹ́ òdodo nù ẹ̀ yóò gbà torí pé báíbùlù gbogbo ẹ̀kọ́ ni rọ́. yóò gba Al-Qur'ani tìyín gbọ́ yóò gba báíbùlù ìṣerú kan náà. that's why ẹ lè rí àwọn ẹlẹ́sìn kejì ẹ lè rí àwọn ẹlẹ́sìn kejì kí wọ́n bára wọn jà torí kálukú mú báíbùlù tó wù ní. ó yàtọ̀ fún Islam ó ti di 48 nísìnyí. bẹ́ẹ̀ni. àbí wọ́n ẹsẹ̀ tó ṣe lọ́sẹ̀ woman bible ni. so bẹ́ẹ̀ bá wá láéláé wọn ò lè jà torí pé kálukú ti mọ tó pé ẹ̀ nínú bible tí ó tẹ̀lé ó yàtọ̀ fún Quran ó yàtọ̀ fún Quran tó pé amúrú ní ìjìbàrí yún bọ́ ti gbọ́dọ̀ sẹ́ni bọ́ bá ṣe bá yẹ ọ jìyà. bá a ṣe wá wí náà bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn kejì tí wọ́n jókòó tí wọ́n ronú ni wọ́n ń padà voluntarily. kò ní ìdí pé à ń ṣe wá sí à ń bú ẹnìkan à ń lọ kógun jẹ nìkan kókò. ẹ̀yẹ wo ọmọ wa Jamiu tó ń ṣe wá sí ìṣìyàrò lẹ́yàkì ìjọ ló pàdé àwọn kan tí wọ́n wí ní ẹ̀rí. bẹ́ẹ̀ ni Al-Qur'ani ni ìtì ń bẹ lọ́wọ́ wọn yẹn gbogbo tó wà ní Kùránì ní fi ń bá wọn sọ̀rọ̀ ń bẹ tí wọ́n ké sí bá mi onìkan ṣèkọ́ wọn ní ẹnìkan náà tó ń bẹ wọn ní jẹ́ Yusuf wọn ròyìn pò náà ìjọ lẹ́gbọ́ tí wọ́n la Yusuf mọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run ò ní ìdí ìjà ẹni ó bá fẹ́ gbàlàyé ṣùgbọ́n àfáàtì bá ń bá yẹn jà ọ̀nà wo ni àwọn yóò fi gbàlàyé ẹ̀. bọ́ ọ bá ti rí ẹni ní ọdún kan mọ̀tẹ́sọ rí nǹkan tuntun sọ ó tó 40 ọdún nísìn ní Sógúnlẹ̀ ẹ̀yin wà ń bẹ̀ àwọn àtúwà mi tó àdéhùn bí ẹ̀mẹ́wàá ń bí ó ní ẹnìkan bá jáde náà ó jẹ́ mùsùlùmí sápẹ̀ mùsùlùmí ló ń ká gbogbo aṣọ wúrìdì jóná pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ló ń ná gbogbo àwọn tó bá bá máa lá sí lókèlè lẹ́yìn ní bá sọ fún wa pé ẹnìkan ní mọ̀kádàmù ni ọkùnrin ẹ̀yin ṣe wúrìdì ọkùnrin kan ẹ má jẹ́ kó bá yín ẹ má jẹ́ kó ka yín mọ́ bí iye o mo ní ọkùnrin wò ó ní nàntí ò dá sí àwọn mọ̀kádàmù láàrin sí mo ní mọ̀kádàmù wo ló bá ka iye ibi tí wọ́n ti ká aṣọ wọn tí wọ́n ti lé mọ̀kádàmù jáde èmi pé gbogbo àwọn ọgọ ọlọ́pàá ayé síkírù àbùràsí gbogbo wa mo ní ẹ sọ fún ẹ là ń bọ̀ wá mo ní ẹ sọ fún sífì mọ́mù Jamiu Sógúnlẹ̀ ẹlẹ́mi ni ẹ ń bọ̀ wá àwa jà o à ń bọ̀ wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àfáà tí ń kásọ wúrìdí tí ń lò wọ́n ní Ọlọ́run yóò ọ̀dọ̀ owó fún wọ́ra tíra mo ní wọ́n ló tó tíra ò ga báyìí ni bá di kí tarawih tán inú àwẹ̀ ni
laba kó sí mọ́tò àkọ́kọ́ débẹ̀ ake ìmáàmù aka gbogbo àfa àwọn yẹn wá káàkiri gbogbo Agége gbogbo tókùnlé gbogbo agbègbè bẹ̀ abẹ́ ìmáàmù wa ní ẹ jẹ́ ká lọ wo àyè tẹ́ kó tíra ti yín sí mo ní tíra wo mo ní ṣe bí ẹni tó ṣe bó ní tíra mo ní tíra lámọ́ lò bàbá yẹn ní ẹsẹ̀ confidence báwọn mo ní ọ̀rọ̀ tó pọ̀ ni ìdí sọ fún mi pé àfa tó bá ní òdodo lọ́wọ́ kò ní fẹ́ kọ́rọ̀ ó dìjà torí ìjà ni ó ní aláìmọ̀kan fi sagbára ọ̀rọ̀ ó dàrú lábá débẹ̀ kí akọ́kọ́ bọ̀ wọ́n lọ́wọ́ onílànà mọ́ ni gbọ́wọ́ rárá o ó ní ẹni kí o lè fi ká bọ̀ ọ́nà ọ̀bọ̀n ṣe wà yìí má bínú lábá filẹ̀ abájọkọ̀ báyìí arájì súlẹ̀ arájì gbogbo arájì dàmánì ọ̀nà òfin ìjà àti kúnnú wọn wọ́n tó di aago 11 ni wọ́n ní a máa bẹ̀rẹ̀ àwọn adájọ́ ti wà báyìí lọ́ba ní tani kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní ẹni wúrìdí là wà àgbà pé wúrìdí ń bẹ gbogbo ata wà ń bí àwọn tí wọ́n ní wúrìdí ò sí àwọn ni kò sọ̀dí ló bá mutira pàdé wọ́n kọ́ máa gbé tira kásìfò lè gómà ló gbé ló bá gbére àwọn kan tawọ́ jàdú náà ẹ̀ tawọ́ gẹ́gẹ́ àwọn ìdílé dé gbóná ọwọ́ adó alájọsọ ní ẹ má sì dúró ẹ má kí n so wájú olùbí tó ń dúró nù ọ̀dà alájọsọ ní ọ̀dà ẹgbẹ́ tíra wa tẹ́ ẹ̀ bá lè kéré wájú onígbà tó ń wí bẹ́ẹ̀ pé wọ́n nà ní ọ̀pá a ti mọ̀ pé ìjà fẹ́ dé abánisùúrù ní abánikó fún àtìrà ó ní ẹ wá tìrà tìyín ni síbi ìmáàmù wa sọ ma pé ṣé bí tìrẹ ṣé bá fẹ́ fi òdodo hàn ara yín ni ó tẹ̀ yẹ kí nù rẹ ó dùn tìrà tiẹ̀ náà wọ́n fẹ́ lò labagbé tìrà. Ó ní rárá alájà Bákàrẹ ní ìmáàmù sí ìmáàmù ẹ jẹ́ kó bá gbé blackboard abágbé blackboard lábàṣe eléyìí mufrado ni ẹ̀mùsánná ni jámọ́ ni ló bá lọ ń bọ̀ ló bá wọ́n máa lásì. Amiru rẹ̀ ti lọ sàlùwàlá Amiru wà nílé àlùwàlá tó ń sàlùwàlá wọ́n mú àgádágodo jáde wọ́n ní Nàìjíríà bí o kàdé adébáyọ̀ kó mọ́ mọ̀ kankan mọ́ bó bá ṣe bọ́ tẹ́ báyìí. ló bá tì ojú àpò ó jáde Amiru ní ṣé wẹ ọkùnrin yìí wá sànkan ó ṣe kíni kan mọ́ ni ó ní àgádágodo mọ́ gbẹgbẹ jẹrẹ ló bá dé ló ní olótiwá yá nísìn agisole ní náà pété ti bẹ̀rẹ̀ kátó bẹ̀rẹ̀ ẹ bá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ló bá ní òun tán ní wàhálà sí Amiru bá tẹ̀lé Amiru ṣe bí ẹ fẹ́ wọlé àlùwàlá ló bá mú ìwo tí wọ́n fi aṣọ pupa di lẹ́nu ló bá ó sí aṣọ pupa ẹnu ẹ̀ ló tọ́ kíní nìlá ló bá bẹ̀rẹ̀ pé kíní kan lóyún ni kó gbọ́n kó má ṣiṣẹ́
kó ya wèrè lónìí kó má ṣe kéde kan ló bá padà jókòó lónìí ìwọ gan mo fẹ́ kó sọ̀rọ̀ mo lé mi ní mo ní kò burú mo ní àti sọ̀rọ̀ mo dọ̀ mọ́ mi ní ó ní ìwọ gan mo fẹ́ n bá bẹ̀rẹ̀ sísè lọ́rùbáwá agisole ntu ó kàn dìde ni ó kàn kótó ó kàn latira mọ́lẹ̀ ni aṣọ ti ya wèrè àwọn ọmọ àwa wa ní ẹ mọ̀ wulẹ̀ da tíra nu gbogbo kìnnì kan bàtà rẹ pé gbogbo tíra ní gbé tó dùgbẹ́ ma ju tíra lè wa abako abane ká mú mukadamu yẹn wọlé kó máa lù mukadamu Abdulatif àmọ́ wọlé ngbàdá fẹ́ báyìí ọ̀pá rẹ̀ ó ti wá so láwà nù mọ́ mo sì la ilaha illallah la ilaha illallah la ilaha àwa wa lọ ọdún wa musa forí jíṣẹ́ o ọdún wa dijọ́ kejì àṣẹ wa ní fún wa ní ìrò ibi tí tẹnubọ́dé mo ní kò sọ̀rọ̀ ń bẹ̀ pé báyìí àṣẹ wo ni mo ní ó yẹ wèrè nù mo ní mo rò bẹ́ẹ̀ mo ní láìláà ní í ṣe wọ́n ní ṣe bí láìláà ní í takò tẹ́lẹ̀ wọ́n ní mo lẹ́sẹ̀ ṣe yìí ẹ wá lọ́lọ́ ṣàdúrà fún o mo ní àmọ́lé wọ́n ní ẹ wà ní o wọ́n ní láìláà ní í takò tẹ́lẹ̀ pàtó so láwà ní mọ́ ọ̀pá ní ṣe láìláà mo ní wà láyé àmọ́lé ẹ̀ wọ́n ní olùkí wálé lẹ́yìn nísìnyí ẹ máa ṣàdúrà kọ́ ló ń jẹ́ rí o àbá ń bọ̀ wá di ọdún kẹta àwọn sẹ́wọ̀n wá bẹ ẹnìyẹn jẹ́ Kofi lọ́nà dí Àràbà ó jẹ́ ọmọ Togo ó máa ń ṣe chia sẹ́wọ̀n wá bẹ ní àwọn chia àwọn bẹ́ẹ̀dì àwa gbé mọ́tò tèmi èmi mo wa mọ́tò náà sẹ́wọ̀n jókòó ní lẹ́yìn ẹnìkan jókòó wájú bá ti fẹ́ kọjá bí wọ́n yìí la ìmòrí ọkùnrin yẹn ló pẹ̀lú ọ̀pá rẹ̀ ní kí ṣe la ilaha illallah la ilaha illallah tó wá mọ́ ní sẹ́wọ̀n mo ní ẹni ìjọ nù ó àṣẹwò ní ẹ pàkì ẹ lọ bá o ẹ lọ ṣàdúrà fún wọ́n ní mi gbọ́dọ̀ mọ́ wọn ní kí n pàkì bá pàkì bá lọ bá pè é ṣàdúrà fún ní ọlọ́run fún aláàfíà o ó ní àmì àkànwá mọ́tò ni wàláhì tálláhì ilé ọlọ́run la wà yìí ń bọ̀ máa di ọdún kejì àwa lọ Mákà gbogbo wa àti gúúsù àti gbogbo wa yà lọ Mákà àwọn àtò ẹrù tí wọ́n fẹ́ máa wọn ẹrù tiẹ̀ lọ́wọ́ wọn jú tiwa ó wà bí ẹrù márùn sọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́yìn tó rí mi ẹrù márùn ló fò ní sálọ Allahu akbar. Wallahi mo á ní tí a máa ṣe ni pé mo ní àmì rò pé kò mọ ẹ̀yìn ẹ jẹ́ kí mi ó kú òun bí pátápátá kó lè bá wa àwọn ẹrù ẹ̀ mo wá kú òun bẹ́ẹ̀ mo wá lọ sí bí ẹ̀bá bí ibi tí wọ́n máa ń ṣe bí tọ́ílẹ̀tì bí ilé ẹ̀kẹ́ni níjìlá ẹ̀ mo wá wà ń bẹ̀ mo lò wákàtí 4 ń bẹ̀ ó ti wá àwọn ẹrù tán ó ti wọlé tán òun náà ṣe wúri dín nísìn. òdodo lèyàn fi wíìnì èyàn ò lè fi propaganda wíìnì ọ̀sì lè fi túláàsì mú yàn wọnú ẹ̀sìn àfi kọ́ wáyé mà ìtọ́lọ̀ wọn ni pé idi'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana máa pe àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú àmàlù erí pípé àti wáàsí tí ó máa mú ẹwà Ọlọ́run jáde kẹsí pé wáàsí ọ jìyà wáàsí ọ wọ̀ náà wáàsí yìí wọ́n lè ṣe nǹkan kan wal maw'izati wáàsí tó dáa ẹ wá wọ́n tọ́lọ́ ń wí Ọlọ́ni dájúdájú èmi mo dá yín ń bẹ kìí pé yóò máa bẹ dájúdájú wa inna
lamman yu'minu billahi min al-kitabi yóò máa bẹ ó ti wà dájúdájú náà àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn míì tí wọ́n máa gba ìsìlámù nígbà tí wọ́n bá rí òdodo tí wọ́n rí ẹwà àlùkùránì tí Ọlọ́run sọ̀kalẹ̀ fún yín tí wọ́n á wò ó pẹ̀lú tọ̀dọ̀ wọn náà wọ́n á rí ìtọ́jú òdodo wọ́n padà sí ọ̀nà Ọlọ́run ọba eléyìí làmáyú mímú níbi ẹ fẹ́ lẹ́yìn ṣe àlì ẹ̀ ní o làmáyú mímú billahi wal khashi'in lillah. la yastaruna bi ayati llahi thamanan qalila àwọn tí wọn ò ní fi rọ́pàrọ̀ òdodo. أولئك لهم أجرهم عند ربهم àwọn eléyìí wọ́n ní ẹ̀san rí lọ́dọ̀ Ọlọ́run ọba. إن الله سريع الحساب. Ọlọ́run ọba kíákíá níṣirò. يا أيها الذين آمنوا اصبروا. Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ní sùúrù ẹ ní sùúrù láti bá yẹn lò ẹ ní sùúrù láti hùwà ẹ ní sùúrù láti jíṣẹ́. وصابروا. ẹ sì máa fi sùúrù bára yín ṣe gbogbo yín ẹ lè jẹ́ nírú ìwà kan náà ìyá kan kọ́ ló bí yín bàbá kan kọ́ ló bí yín ìwà kálukú láti rí àwọn òbí ayàtọ̀ sọ́ọ̀bìrú ẹ máa ṣe sùúrù fúnra yín kí ni àfa débi àfa ń bu rẹ ni àti tí ò dá sí rẹ ni. isibiru wa sọ́ọ̀bìrú wọ̀rọ̀ bìtú ẹ sì ṣọ́ra yín mara yín ẹ ṣọ́ra yín pọ̀ ẹ ṣọ́ra yín pọ̀. واتقوا الله. tarbitu le alaka bí tẹ́tí mọ́tà bí tà jáde nìyẹn. ẹ dira yín mú ẹ múra yín dání dáadáa gbogbo tàwa wẹ̀ kó wá jẹ́ lè payọ̀ Ọlọ́run ẹ payọ̀ Ọlọ́run. لعلكم تفلحون. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọ̀la ti wà ńlẹ̀ eléyìí àfihàn yín létí gbogbo tí ń lọ láyé ìsìn nígbà tí ó dá eléyìí ni àwọn bàbá fi rán wa létí gbogbo ohun tí ń lọ láyé ìsìn. ẹ má lọ́wọ́ sí i a gbọ́dọ̀ lọ́wọ́ sí i ẹ sì máa ṣàdúrà ká sì máa ṣàdúrà ẹ mú tẹ̀sùbá yín dání. ká mú tẹ̀sùbá wa dání dáadáa. bẹ́ẹ̀ bá sì dání tó ní kẹ́ ẹ má mú tẹ̀sùbá dání bí o bá ti fa tí o bá ti fa mọ́ yín lọ́wọ́ ẹ fi ilẹ̀ bó ṣe yé sínú bó ṣe yé e sínú pàtí o bá ti lè fa pé ẹ gbọ́dọ̀ ṣe tí ọba ti lè fà á mọ́ wa lọ́wọ́ pa àgbọ́dọ̀ ṣe é gbogbo ń tó bá wò ó wí ẹ jẹ́ àfilẹ̀ bó ṣe yé e sínú. Ọlọ́run gbàdúrà wa. amiina. abẹ̀rẹ̀ lónìí nù pẹ̀lú ògùn Ọlọ́run aago kan àbọ̀ làwọn máa dá wá sí dúró aago kan àbọ̀ làá máa dá wá sí dúró láàmà ṣe kírun làá máa kírun. ìbá pàṣẹ bẹ̀rẹ̀ lórí àṣẹ kọ́lọ̀ wọlé àti mọ́sí náà tó jáde kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. amiina. لك القرب من مولاك يا أشرف